àwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò wọ̀lú ọ̀yọ́ o wọ́n tẹlẹ̀ báṣubàṣu kódà òkú sùn lọ rẹ́rẹ́rẹ́ wọ́n pa àwọn ẹ̀ṣọ́ national park márùn-ún lójọ́lọ́ nípè látàrí ìgbésẹ̀ tí àwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò tí wọ́n gbé nílùú ìbàdàn. Bẹ́ẹ̀ ni gbogbo ìbọn tí wọ́n lò ni wọ́n gbà lọ. Ẹ̀yin èèyàn rí pé lè tún gbẹnu tán ìlú ọ̀yọ́ lélẹ́yìí ti ṣẹlẹ̀ o. Bó o ló ṣe jẹ́ gangan ẹ̀yin èèyàn wá nǹkan fìdílé nǹkan ẹ máa pín lógúnlógún ẹ máa pín lọ́gbọ̀nlọ́gbọ̀n lórí ètò Kúnlé Ìjẹ̀ṣà. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rèé tẹ́bà ìkànnì pàdé ẹ tẹ subscribe button yín kẹ́yìn náà kẹ́ lè máa jàǹfààní bá a bá tó ṣe mú fúnra wá sórí ètò Kúnlé Ìjẹ̀ṣà lóòrèkóòrè. Ẹ má wàá gbàgbé àdéhùn wa là ń múṣẹ pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbálá ayé láàmú mú wá sí etí ìgbọ̀yín tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́ sì mọ̀ fi etí ara yín gbọ́ lórí ètò Kúnlé Ìjẹ̀ṣà. Ìròyìn kan ló tẹ̀ wá lọ́wọ́ ní wàjówàjó látàrí ibi tí àwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò tí wọ́n ti wọ ìlú ọ̀yọ́ níṣẹ̀lẹ̀ láabi ìṣẹ̀lẹ̀ o ìyẹn nílùú ọ̀yọ́ látàrí ibi tí àwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò tí wọ́n ti lọ hùwà ìbàjẹ́ tó jẹ́ pé odidi èèyàn márùn-ún ló jọlọ́ nípè látàrí bí ìṣẹ̀lẹ̀ náà bó ṣe lágbára sí. Látàrí bí ìṣẹ̀lẹ̀ náà bó ṣe lágbára tó ní ọwọ́ nǹkan bíi aago 9 alẹ́ ní àwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò yìí ní lọ kọlu Old National Park Service ìyẹn ní NPS office ọlọ́kà oríire local government tó wà ní ìpínlẹ̀ ọ̀yọ́. Ibẹ̀ ni ẹgbẹ́ àwọn afẹ̀míṣòfò ni wọ́n ti lọ ṣe àkọlù sí àwọn èèyàn tó wà ní agbègbè náà. Wọ́n ní kódà àwọn òṣìṣẹ́ márùn-ún tó wà lójúṣẹ́ ni wọ́n rán lọ sọ́run àrèmọ́bọ̀. Wọ́n ní kódà gbogbo nǹkan ìjà tí àwọn ẹlẹ́ṣọ̀ọ́ fi ń ṣe ààbò lórí àwọn aráàlú tó wà ní agbègbè náà ni wọ́n kó lọ. Ẹni tó jẹ́ ọ̀gá àgbà tó ń darí páàkì ọ̀hún orúkọ rẹ̀ ní alàgbà Teslim Karim. Òun náà fìdí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ òun náà fìdí ẹ̀ múlẹ̀ o. Ó ní tòótọ́ ni o ipe ní ọjọ́ kẹfà ó ní dédé bí aago 9 ní ọjọ́ kẹfà nínú oṣù kínní ìyẹn 2026 níṣẹ̀lẹ̀ láabi ìṣẹ̀lẹ̀ o tí àwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò tẹ́kàn dédé wọlé tẹ́ sì bẹ̀rẹ̀ sí ní síbọn bo àwọn tó ń dáàbò bo ará agbègbè náà. Ó ní kódà ìṣẹ̀lẹ̀ náà lágbára débi pé odidi èèyàn márùn-ún ló jẹ́ Ọlọ́run nípè. Ló bá tó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ nígbà tí àwọn ẹgbẹ́ akọ̀ròyìn tí wọ́n ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò. Ó ní kódà ó ní lóòótọ́ ni o ó ní lóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ láabi náà ṣẹlẹ̀ ó ní lóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ láabi náà ṣẹlẹ̀ ní dédé ọwọ́ aago 9 àná tí ń ṣe ọjọ́ kẹfà nínú oṣù kínní nínú ọdún 2026. Ó ní kódà báwọn ṣe ń lọ yìí àwọn tó jọ́lọ̀ nípè nínú ìṣẹ̀lẹ̀ náà làwọn fẹ́ lọ gbé òkú wọn. Bẹ́ẹ̀ ni àwọn iléeṣẹ́ akọ̀ròyìn ni wọ́n kàn sí iléeṣẹ́ ọlọ́pàá tẹ́sí lọ ṣe ìwádìí látàrí ìkọlù náà tí ó ṣẹlẹ̀ ní agbègbè ọ̀hún. Bẹ́ẹ̀ ni ẹni tó wá jẹ́ public relation officer ìyẹn DSP Àyẹ́nládé Ọláyínká ó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ bí ìṣẹ̀lẹ̀ náà ṣe ṣẹlẹ̀. Ó ní nítòótọ́ ni ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ kódà ó ní àwọn ẹgbẹ́ afurasí àwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò ó ní ni wọ́n wu ìwà bú wọn o. Ó ní ìṣẹ̀lẹ̀ náà lágbára débi pé odidi èèyàn márùn-ún ló gbẹ̀mí mì tó jẹ́ pé ohun ìṣọ́ra ohun ìjà àwọn èèyàn yìí kódà wọ́n tó ń kó lọ. Ló bá tó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ o ó ní ẹni tó jẹ́ kọmíṣánná fún àwọn ọlọ́pàá ìyẹn ní ìpínlẹ̀ ọ̀yọ́ ó ní pẹ̀lú àwọn tátíkù tí mú wọn ó ní wọ́n ti wà ní ọ̀nà bẹ̀ kó tó di pé wọ́n ń fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò. Ó ní kódà oríṣiríṣi àwọn ẹlẹ́ṣọ́ ààbò ni wọ́n tó kó rọ́ra o tó jẹ́ pé wọ́n jọjọ́ ń lọ síbi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ bí àwọn mobile police oríṣiríṣi àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ látàrí pé kí wọ́n lè ṣe aláàbò lórí agbègbè náà kírú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kó má tún ṣe ṣẹlẹ̀ mọ́ pàápàá jùlọ àwọn ará agbègbè ọ̀hún kẹ́lẹ̀ ní ìfọ̀kànbalẹ̀. Ẹni tó jẹ́ agbẹnusọ àwọn ọlọ́pàá ọ̀hún ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ ó sọ pé iṣẹ́ ti bẹ̀rẹ̀ báyìí ní pẹrẹu pé kódà ẹni tó bá mọ̀ nídìí ọ̀rọ̀ náà yóò fojú winá òfin o. Ẹ̀yin èèyàn ìpínlẹ̀ ọ̀yọ́ ni ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ o ẹ̀rí pélé lágbára ó gbẹnu tán àfikọ́lọ́ ìlédùà kó máa sọ gbogbo wa o kò síbi tí àwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò yìí tí wọn ò sí. Ẹ̀yin èèyàn ibi táwa fi àdàgbà ètò yìí sọlẹ̀ sí rè ntẹ́yìn náà bá nílẹ̀rò ń gbà tẹ̀fẹ́ sọ ẹ jẹ́ ká gbọ́ lábẹ́ fọ́nrán wa. Ẹ má gbàgbé àdéhùn wa là ń múṣẹ lórí ètò Kúnlé Ìjẹ̀ṣà pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé láàmú mú wá sí etí ìgbọ́yín tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́sì mọ̀ fi etí ara yín gbọ́. Ẹ máa pín fọ́nrán yìí ẹ máa pín lógúnlógún ẹ máa pín lọ́gbọ̀nlọ́gbọ̀n. Àdúrà mi sí gbogbo ẹ̀yin olólùfẹ́
Ìfẹ́kúnlé Ìjẹ̀ṣà ní pé orí wa ò ní gbàbọ̀dè, a ní bọ́ sọ́wọ́ agbénipa. Ire lójú owó rí o, ire lójú ọlá rí, ire lójú gbogbo wa ò mọ̀ rí. Ìpàdé wa bí oyin, ó dàbọ̀.